staphylococcus or syphilis. You understand? So staphylococcus ni wọ́n ń pè ní gonorrhea. Torí staphylococcus ló máa ń Gonorrhea yàtọ̀ sí staphylococcus. Èwo ni staphylococcus? Gonorrhea ìyẹn làwa ń pè ní àtọ̀sí. Ok, èwo ni staphylococcus? Ìyẹn staphylococcus ìyẹn àrùn níbi ìbálòpọ̀ ni tó máa ń ba nǹkan ọmọkùnrin jẹ́. Ìmí wà tó bá jẹ́ èyí tó ti gbinlẹ̀ ṣe ló máa ń dàbí pé ó fẹ́ rẹ́ oko á di pé kí orí oko gé dànù kó sú. Ó máa sú, á máa yún wọn. Oyè bẹ́ẹ̀ lọ ṣá. So wọ́n bá ti lè fà àwọn kìíní yẹn dé, màá mọ nǹkan tí mo fẹ́ ṣe ń bẹ̀ lórí. So àkọ́kọ́ tọ́jú àwọn àrùn tó lè fà yín ló lè pa àbẹ̀ sí ní máa boost spam. Ok, kó lè tí ò bá ní ṣàn mọ́. Yes, ọ̀nà àti máa rí lára. So after treatment màá ní kó lọ ṣe àyẹ̀wò padà ọ̀nà àrí pé everything wà ok. So bẹ́ẹ̀ lọ máa ń treatment. Ẹ̀yin tó jẹ́ pé ẹ nígbàgbọ́ sí àwọn nǹkan tí àwọn òyìnbó fi máa ń ṣe ìwádìí fún àìsàn kan tàbí míì, ó jẹ́ pé ẹ kó nǹkan tí òyìnbó ní ẹ kó dànù, ẹ jọ ń ṣiṣẹ́ yẹn ní àjọṣepọ̀ yẹn jọ jẹ́ ṣísẹ̀ntẹ̀lé. tó gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ̀yin fẹ́ ṣèwádìí náà, tẹ́ bá rí àrídájú ẹ̀ lẹ́ máa tó mọ nǹkan tẹ́ máa lò fún onítọ̀hún. Ó yàtọ̀ sáwọn ẹlòmíì tó jẹ́ pé wọ́n sọ pé wọ́n kàn fẹ́ fún èèyàn lóògùn láì wádìí kí ni nǹkan tó ń ṣe yẹn. Ó jẹ́ ìgbésẹ̀ tó dùn mọ́ wa nú púpọ̀ láti gbọ́. Gẹ́gẹ́ bí nǹkan tí mo wí, ṣé àwọn ewé àti egbò tí ó so yín káì, ṣé àwọn ewé àti egbò tó so yín káì ni ẹ máa ń lò ní, àbí ẹ̀yin náà máa ń lọ ra ń bò míì? Ṣé ẹ̀yin ló foyín ká ni àbí ẹ̀yin náà máa ń lò? Torí mo rí pé ewé àti egbò pọ̀ ń bí. Ṣé òun ni àbí ẹ̀yin náà máa tún lọ àbí láyé wa, torí mo fẹ́ kí àárín yẹn yé mi. Ṣé àwọn ewé àti egbò tí ẹ kó jọ yìí òun ni ẹ fi ń ṣe àwọn iṣẹ́ ìyanu yẹn ni, iṣẹ́ oríṣiríṣi yẹn ni, àbí ẹ máa ń lọ bá ara ń bò míì? Nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. Àwọn ewé àti egbò yẹn òun náà ni a fi máa ń ṣe ìwòsàn nítorí ibi tí ẹni tó kọ́ èmi níṣẹ́ ó kọ́ mi débi pé egbò kan a mọ iṣẹ́ tó ń ṣe. tó tá bá pápọ̀ pẹ̀lú ilé iṣẹ́ kan báyìí ló máa fún wa. So ẹ mọ̀ èmi náà tún wá lọ study ẹ̀ ní VI. Níbo lẹ ti study ẹ̀ ní VI yẹn? Ó ti ṣọ̀dọ̀ Quincy. Ọ̀dọ̀ Quincy college study mo lọ study ẹ̀ sorry ní kò fún àbáyọ̀mí lẹ́kọ̀ọ́. Ok, lẹ́kọ̀ọ́. Mo ti lọ study ẹ̀ bẹ́ẹ̀. Ìyẹn ewé àti egbò nǹkan tí èèyàn lè papọ̀ mọ́ tó lè ṣe báyìí tó lè ṣe báyìí. Ṣé iléèwé wà níbẹ̀ yẹn tí wọ́n máa ń kọ́ ẹni tó bá fẹ́ mọ̀ nípa ẹ̀ ní àbí báwo? Iléèwé wà níbẹ̀ wọ́n á dẹ̀ tún wá ṣe àyẹ̀wò yẹn test. Wọ́n máa fún yàn ní test pé yàn bá pass kó tó di pé èèyàn lè gbà yìí láti máa tà. Torí ẹ mọ̀ pé nǹkan à ń ṣe iṣẹ́ tó lágbára ni. Iṣẹ́ tó lágbára ni. Torí nǹkan ń jẹ sínú tó bá ti dénú ó lágbára, èèyàn láti ṣàyẹ̀wò fínífíní fún. Ó jẹ́ ẹni tó mọ̀ nípa ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni, kó tó di pé èèyàn lè. Wọ́n tó fún láyè pé kó máa ṣe kó má bàa máa da lórúkọ mọ́ ṣàpà. Ewé àtegbò yẹn náà ni màá fi treat. Ọ̀dọ́ náà. Àwọn àṣírí míì tún wà. Ọlọ́run ló ń ìwòsàn. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń sọ ní tẹ́ bá lọ sọ́dọ̀ àwọn tó lóyìnbó náà, wọ́n á ní àwọn ń gbìyànjú ní kills pé Ọlọ́run ọba ló ní ìwòsàn lọ́dọ̀. Inú mi ti ẹ̀dùn púpọ̀. Ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí Ṣẹ̀rífátù àbí kí lẹ pè lẹ́ẹ̀kan? Gbàdàmọ́sí Olúwatóyìn Ṣẹ̀rífátù. Ṣé ṣìfù ni àbí Mrs àbí èwo ní bẹ̀ tí wọ́n tó torí pé àmọ́ gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ yìí wọ́n láti jẹ́ àwọn
torí ẹni tó bá wojú yín ọ̀dọ́ ni yín jọ àwọn àgbàlagbà tí wọ́n pọ̀ nídìí iṣẹ́ yìí, torí àwọn àgbàlagbà ló pọ̀ nídìí iṣẹ́ yìí. Àwọn náà máa ń ja, tí wọ́n máa ń fi ṣe tó bá wù wọ́n, tí wọ́n máa ń wú igi légbò, tí wọ́n máa ń já ewé, tí wọ́n máa fi ṣe gbogbo. Ṣùgbọ́n ṣé ẹ̀yin jẹ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́, ṣé kéèyàn tó yàtọ̀ sí ẹ̀kọ́, yàtọ̀ sí pé ogún ìdílé, ṣé àwọn nǹkan kan wà tí èèyàn láti jẹ́ ẹgbẹ́ fún, tàbí ìmọ̀ kan wà tí èèyàn láti mọ̀ kó tó lè ṣe iṣẹ́ yìí? Ẹ má parọ́, ẹ má parọ́, ẹ jẹ́ ká bára wa sọ̀tọ̀. tó ń tòótọ́ Sisi nìyí, ẹni bá rí yín á mọ̀ yìí pé ẹ yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣiṣẹ́ yìí. Ṣùgbọ́n a ní nǹkan tí àgbàlagbà tàbí ọmọdé míì tá máa wò gẹ́gẹ́ bí ọmọdé tó dẹ̀ jẹ́ pàgbàlagbà ní níkùn, a ní nǹkan tó jẹ tẹ́lẹ̀ kùn kó tó máa bá àwọn àgbàlagbà tayò nírú ìdí iṣẹ́ báyìí. Ọ̀rọ̀ làákàyè ni mò ń sọ o. Ó yé mi. So mo fẹ́ kẹ́ tan ìmọ́lẹ̀ sáàárín yìí fún wa, torí ọ̀dà nǹkan tó mú mi bèèrè rèé, ǹjẹ́ Sisi tó tún fáyìn bí èyí tó ń gbé Ìkòyí kan lè lọ kó àwọn ewé àti egbò yìí jọ kó lóun fẹ́ máa tà wọ́n, kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́yìn náà ṣe ń ṣe, ṣé kò ní bú lọ́wọ́? Èmi o, Ọlọ́run ọba nìkan lọ́ba tó gbẹ́kẹ̀lé. Mi ò ní nǹkan kan níbi yàtọ̀ sí Ọlọ́run, torí òun ni ọba tó ń fúnyàn ní nǹkan tí ò sí rè, kò dẹ̀ ń fúnyàn ní nǹkan kó tó fi gba nǹkan míì. So òun nìkan lọ́ba tó fẹ̀yìntì téèyàn bá gbọ́ngbọ́n ẹ̀, torí ẹni bá kọjú sọ́lọ́run, Ọlọ́run ò ní kẹ̀yìn sí. Inú mi dùn fún ìwádìí yẹn. Ẹlẹ́ẹ̀kejì, a ní association tá a máa ń ṣe. A máa ń ṣe meeting. Ìdánilẹ́kọ̀ọ́ máa ń wà, nǹkan tí ẹ bá mọ̀ ẹ má tà. Ẹni tó bá ní ọmọ lọ́dọ̀ tí kò ì mọ ewé àtẹ̀gùn dáadáa, tó bá fẹ́ rajà ó ní àǹfààní àti pẹ́ẹ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì ẹ̀. Ẹ̀jọ̀ mà má mi ò sí ilé, àti mi ò sí ilé, wọn báyìí ni wọ́n fẹ́ rà. Mo láǹfààní. Ìyẹn ni àjọṣepọ̀ tó wà láàárín ẹ̀yin àti àwọn tí ọjọ́ ń ṣiṣẹ́ yìí papọ̀. Bẹ́ẹ̀ni, ìyá dẹ̀ wà fún ẹni tó bá ta tí ò mọ̀. Tóra máa ń ṣọ́ra wa ni, ẹni tó bá ta tí ò mọ̀, ìyá wà fún, ìjìyà wà fún, tó máa san fáìnì pàápàá. Tó lọ da lórúkọ mọ́ ṣàpà, tó gbòjò fáìnà, àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ẹgbẹ́ yín wọ́n á dìde láti sọ pé. Torí ẹ̀ wọ́n yan ọlọ́pàá kọ̀ọ̀kan nínú wa, irú èmi sì ọlọ́pàá lè mi. Ẹ má mú mi o. Ọlọ́pàá ẹgbẹ́ ni ọlọ́pàá, so wọ́n yan àwọn èèyàn. Ẹni tó bá ti ṣe tí ò yẹ kó ṣe, ìjìyà wà fún. Nǹkan téèyàn bá dẹ̀ mọ̀ kó lóun mọ̀, àmì nǹkan téèyàn bá mọ̀ kó má sọ pé òun mọ̀. Ìjìyà wà fún ẹni bẹ́ẹ̀. Then ẹlẹ́ẹ̀kejì, iṣẹ́ tó wù èmi, mo láìkè kí n máa treat èèyàn, kí n máa múnú àwọn èèyàn. Nítorí ẹlòmíì máa wá, ó lè lóun ò yàgbẹ́ láti bí ọ̀sẹ̀ kan. Ṣùgbọ́n yẹn tó wà lọ́wọ́ ẹ̀ kò tó nǹkan kan débi tó máa fi gba káàdì. Lọ́sibítù. Tó nǹkan fún ẹ̀gbọ́n kò sí mọ̀ọ́sì lọ́wọ́ ẹ̀ tó máa fi jẹun. Irú ẹni bẹ́ẹ̀ tó bá wá, bá rí i pé nǹkan tí mo lè ṣe, mo tiẹ̀ máa ń ṣe dáadáa, màá fún kó lọ lò, á wá dúpẹ́, inú mi máa ń dùn tó bá wá dúpẹ́, nítorí pé màá ti ọpẹ́ yẹn sọ́lọ́run. Torí mi kọ́ Ọlọ́run. Mo máa ń tọ́jú àwọn ọmọ kékeré, inú mi máa ń dùn. Bá rọmọdé máa tọ́jú wọn, arúgbó náà máa wá, wọ́n ti ẹ̀ pọ̀, ọmọ máa yọ mí lẹ́nu, ọmọ mi láwọn tó ti lé ní 80-90 years tó máa wá, nǹkan báyìí sì máa fún wọn ní kọlọ. Inú mi máa ń dùn, wọ́n á ti fún wọn báyìí, wọ́n á tún wá dúpẹ́. So àwọn tó tún jẹ́ ọ̀dọ́ náà máa ń wá tí n bá ti tọ́jú wọn bẹ́ẹ̀ yẹn, Ọlọ́run ni á dẹ̀ ṣàmì sí. Àwọn ló di pé wọ́n tún wọ́ra wọn wá. Láti mẹ́lò mi wá. Ẹ̀yà ìbáyé jókòó láti ẹ̀kan, àwọn èèyàn ti jókòó dé mi Bẹ́ẹ̀ báyìí. ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ̀ dúró, wọ́n ti wá wọn lọ. Inú wọn máa ń dùn gan wá lẹ́nu yẹn. Ìgbà míì tí wọ́n bá mú wọn bá débi, madam yín dà, mọ́mí yín dà, màá máa rẹ́rìn. Ẹni tó mú wọn débi á ní
àwọn ní o màá lè mi kọ́ Ọlọ́run ni. so inú mi dùn pé mo yan iṣẹ́ ìpín kan nífẹ̀ẹ́ sí kí n máa tọ́jú èèyàn pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní aṣọ ń bò. Ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló wà lábẹ́ aṣọ tá a daṣọ bò ó. Kò dẹ̀ sí owó, ẹlòmíì gan kò ì jẹun á máa wò pé ok ẹni tí ò ì jẹun tó fẹ́ gba abẹ́rẹ́ tàbí ẹni tó ti jẹun tí ò lówó abẹ́rẹ́ kò lówó káàdì gan. so ìwọ̀n bàtà bá lè ṣe àání kan wá adé sọ fún wọn àwọn kan máa ń ní àgbo kò ní measurement àgbo ní measurement téèyàn bá tẹ̀lé ìlànà pé báyìí ni kò ṣe lò ní téèyàn máa lò láàárọ̀ téèyàn máa lò lọ́sàn-án téèyàn máa lò lálẹ́ jẹ́ ó lójú àgbo tó fi ń tẹ́lẹ̀ ni even oògùn òyìnbó gan wọn fi ń tẹ́lẹ̀ ni ìrìn á jẹun kó tó lò yàtọ̀ sí nǹkan àrùn ni wọ́n máa ń kọ́kọ́ lò lórí pé èèyàn jẹun ó dẹ̀ wà níbà yẹn náà tí máa máa treat wọ́n fún wọn. wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ fi tẹ́lẹ̀ nú so láti lè jẹ́ kí wọ́n ya láti fi pe àrùn yẹn jáde kan tó wá wọ́n lè mú kóòkù díẹ̀ lé lórí wọ́n tó wá lo nǹkan àrùn yẹn so ní bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. ẹ ṣe àǹtí wa àwọn ìrírí wo ló wá wà nínú iṣẹ́ tẹ̀ ń ṣe torí kò síṣẹ́ tó èèyàn máa ṣe láyé tí ò ní ìrírí tiẹ̀ bóyá láti ibi tí èèyàn ti ń ṣiṣẹ́ yẹn ni o àbí bóyá èèyàn fẹ́ gbọ̀nà yẹn níbẹ̀rẹ̀ wọ́n ní kó má gbabẹ̀ ni o kó tó wá di pé olúwẹ̀ wá di ẹni tí wọ́n sọ pé ọlọ́run kó ṣàánú wa dẹ̀ sọ pé kọ́mọ yìí má ṣiṣẹ́ yẹn o òun ló wá di nǹkan ńlá lẹ́ni o àwọn ìrírí wo lẹ ti rí lórí iṣẹ́ yìí tó jẹ́ ìrírí. oríṣiríṣi ni ẹlòmíà ní bó ṣe máa wà yóò máa lájẹ nítorí ní tó kó jọ ẹ̀. àní nǹkan kan ọlọ́run ni mo gbọ́kàn nílé wọ́n máa ní ìfẹ́ bọ́wọ́ ọmọ tó ń ta kìíní jà wọ́n sọ fún wọn pé ó wù mí láti ṣe ni torí pé wọ́n bí mi sínú ẹ̀ mo dẹ̀ nífẹ̀ẹ́ sí kí n máa tọ́jú èèyàn so wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ then ẹ mọ̀ ọkùnrin mi tó bá fẹ́ fẹ́yàn á ní ìní àmàsápọ̀ máa lájẹ́ o. torí pé gẹ́gẹ́ bí iṣẹ́ àgbàlagbà tẹ́ ẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ then àwọn nǹkan tó tún wá tún ṣe ẹ̀mọ̀ gbogbo iṣẹ́ ló wà iṣẹ́ tọ́lọ́run bá ti ní ọwọ́ sí kò sí ni ó máa gbòòrò ó lè pẹ́ bẹ́ẹ̀ àwọn kan á fẹ́ dìde láti máa kápò ní pé ṣóun nìkan ni nìkan ó yé yín. ó ti yé mi ó ti yé mi. bí kí lára tún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ọlọ́run kì í fẹ́ni tiẹ̀ lẹ̀. ṣe gan ní ọjọ́ wo nínú yín dùn jù nínú iṣẹ́ yìí torí iṣẹ́ tí èèyàn bá ń ṣe ojú yín ń dán kò sí àwọ̀ ìyà lára yín ẹ̀ láwọ̀ ọ̀ṣẹ́ lára ọ̀pọ̀lọpọ̀ lẹ́jọ́ ń máa ṣiṣẹ́ yìí jẹ́ pé ẹlòmíì gan àmọ́ ẹ̀yìn á ti rí pé gbajúgbajà lẹ jẹ́ nínú iṣẹ́ yìí ọbẹ̀ òdẹ̀ lè mọ iye ńlá tóun ti rẹ́ nínú iṣẹ́ yìí ìjọ́ wo ni inú yín dùn jù nínú iṣẹ́ yìí láti bàtà tí ń bá bọ̀ tó máa sọ pé mo dúpẹ́ pé mo ṣiṣẹ́ yìí. nígbà tí mo ṣe bẹ̀rẹ̀ náà nǹkan máa rí pé ìgbà yẹn mo ṣì wà ní secondary school mo wà lọ́dọ̀ sísá mi. woman kan ó ń wá ọmọ tó ti náwó ọkàn pé ńjọ́ yẹn náà ni mo bá ní kó wá mo bá ní kí ni mo bá wò ó ní kéré yìí àrùn lè yọ oyún tàbí kó má tiẹ̀ mú kó dúró rárá àbí kéèyàn lẹ́dà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo ṣáà mú gbogbo ẹ̀ mú mi fún mo ṣáà ṣe mo kọ́kọ́ fọnú fún náà mo kọ́kọ́ fọnú fún mo ṣẹ̀ wá treat àwọn èèyàn treat ẹ̀ fáwọn kọ̀ọ̀kan so ìfẹ́ náà ni ó wá mo bá wá lóyún dúró so ọmọ yẹn wọ́n sọ ní Mustapha so ìyẹn lásán inú mi dùn gan-an
èmi náà lè pitú tí kì í ṣe ṣọ́ọ̀ṣì tí kì í ṣe pé bóyá wọ́n lọ gbàdúrà kan mọ́ ṣọ́ọ̀ṣì o tàbí mọ́ṣáláṣí wọ́n ṣe hàn tún kan fún un tó jẹ́ pé ewé àtegbò yìí náà lẹ́dẹ̀ lò. àtìgbà yẹn mo wá wò pé tí n bá máa iṣẹ́ ìlú máa wà láti ṣe àti pé àtìgbà yẹn ni tí wọ́n tún ìlú náà tí wọ́n ti bẹ̀rẹ̀ pé à ń tọ́jú ẹni tó ń wọ ẹni tó ń bẹ lọ́wọ́ àwọn àti pé àtìgbà yẹn mo ti ń ṣe iṣẹ́ tí mo rí rí ìdúró lé lórí ọ̀dọ̀ òun ló máa ń bí ló máa gbogbo ọ̀rẹ́ ìlú mi ti máa ń ní ìlú islam wọ́n á ní rárá àwọn wà òkè pé màá ní rárá ní ẹ ṣáà lọ ṣe wa nígbà tó wọn máa ṣe á máa rí àrípéjú ti wà ń bẹ èmi kẹ nǹkan kan ní ṣèyàwó abánikọkùnrin ọkọ lọ ṣe fẹẹsì máa rí pé ọkọ gan lè wà òkè. low sperm count tàbí káìsàn kan ti wà lára. tẹ́lẹ̀ mi kì í sábà nípa lọ ṣe yẹn ṣùgbọ́n nígbà tí mo ti wá rí i pé. kì í ṣọwọ́ obìnrin nìkan ni àṣìṣe máa ń wà ńgbà míì. àti pé ó tún máa ìgbà yẹn ni máa ń dóṣù mẹ́ta fún un oṣù mẹ́ta yẹn náà dẹ̀ máa ṣe ìgbà tí wọ́n fẹ́ máa yẹ pẹrẹ díẹ̀ ni mo wá jókòó ẹ jẹ́ kí n máa ṣe nǹkan báyìí. ní ọ̀tún yẹ̀ wò lọ́dọ̀ ọkùnrin náà. lẹ́yìn oṣù mẹ́ta yẹn ni máa yẹ̀ṣẹ̀ ní kọ́ lọ ṣiṣẹ́ yẹn kọ́ lọ ṣe àwọn fẹ́ẹ̀sì yẹn wá bọ̀ nísìnyí tó bá ti kàn ń dé báyìí ó yá ẹ lọ ṣe scan ẹni kọ́kọ́ yín lọ ṣe coloron test ìyẹn SFA so kọ́dẹ̀ culture àwòrán àwùjọ àtìgbà yẹn mo ti yàn láàyè inú mi máa wá ní dùn gan má ti tọ́jú wọn máa lóyún wọ́n máa lóyún everything lè máa wà òkè máa tún wá máa nurse oyún yẹn títí tá máa fi nǹkan bẹ́ẹ̀ everything máa fi inú mi máa ń dùn ṣáájú àìmọye ọmọ but ọlọ́run ní ẹ̀kọ́. ẹ ṣe gan-an. ẹ̀mí ti lé ní 50 years tó dẹ̀ wà bí tó dẹ̀ bí. bá a tó bá ṣe ń ṣe kiri ẹ̀. ẹ ṣe gan-an. ẹ̀yin jẹ́ wá láti fún ìparí ọ̀rọ̀ mi ǹjẹ́ iṣẹ́ jáwé légbò ṣoògùn ǹjẹ́ iṣẹ́ tí èèyàn lè fi kọ́ ilé ralẹ̀ nítorí wọ́n máa ń wọ̀ wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn wọn ni kí ni wọ́n ń tà yébéwé ọmọ ni wọ́n ń tà ǹjẹ́ iṣẹ́ yẹn torí a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo ń sìn táwọn náà ti ń lọ lóyìnbó tí wọ́n ń lo mọ́tò ńláńlá tí wọ́n ń ṣe wọ́n ń kọ́lé ńláńlá wọ́n ń bá ìjọba ṣe wọ́n ń bá gbogbo ẹ̀ ṣe ǹjẹ́ irú ẹ̀ wà nínú iṣẹ́ jáwé légbò ṣoògùn. kò sí ẹni tó ń ṣiṣẹ́ ìdí òlè kọ́lé àdúrà náà ni pé iṣẹ́ ta bá ń ṣe kọ́lọ̀ ń fa àlùbáríkà kọ́lọ̀ ń bá di fa àlùbáríkà sí inú ara àlùbáríkà náà ní ilé wa lọ sí ìlú òyìn èèyàn bímọ kó ṣe gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ ìwà á dúpẹ́ kọ́lọ̀ ń ṣá níwọ̀n bá ti ń ṣe bẹ̀rẹ̀ yìí náà ìlú wa ṣe. èmi náà mọ̀ yìí ọ̀dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún ní ọbẹ̀ òmọye láti òun ti rẹ́ tán wọ́n ṣe ìbéèrè kan ṣoṣo tó ká tó kásẹ̀ lẹ̀ ni pé ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yìí tí wọ́n bá ní nínú ká lo àgbo ewé egbò àti ká lọ sí hospital àwọn òyìnbó èwo lẹ nífẹ̀ẹ́ sí jù nínú méjèèjì torí mo mọ̀ wípé àwọn tó ń ṣiṣẹ́ yìí tó máa ń jáwé wọ́n máa ń sọ pé irọ́ oògùn òyìnbó ó tiẹ̀ máa àwọn ẹlòmíì tó máa ń sọ pé láéláé ọlọ́run ò ní jẹ́ kó lọ sí hospital kí lóun fẹ́ lọ ṣe ń bẹ̀ tí orí bá ń fọ́ òun àgbo ni tí kankan bá ń ṣe òun àgbo ni àwọn hospital náà dẹ́ máa ní àwọn tó ń ṣe gbogbo iṣẹ́ yìí ẹ má dá wọn lóhùn jàre wọn jẹ iṣẹ́ wọn ní measurement wọn ní gbá wọn láwo wọn ní kòkò bàbà ṣàsùn ǹjẹ́ ẹ̀yin nífẹ̀ẹ́ sí pé kí àwọn ìjọba kí wọ́n gbé kalẹ̀ kó jẹ́ pé iṣẹ́ jáwélégbò ṣoògùn àti iṣẹ́ ti olóyìnbó kí wọ́n jọ máa ranra wọn lọ́wọ́ bó ti jẹ́ pé àwọn tó ń ṣe olóyìnbó ò fẹ́ gbà. bẹ́ẹ̀ ó máa da bẹ́ẹ̀ wọ́n bá lè ṣe torí pé òṣìṣẹ́ tó ṣe é dáṣe náà wọ́n bá tẹ̀ lé lára ọlọ́run ló ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ó dá tíjọba bá lè ràn wọ́n lọ́wọ́ nítorí bébì ṣe wà ní. bí irú ìrànlọ́wọ́ rẹ̀ ń fẹ́. wọ́n bá lè
ràn wá lọ́wọ́ bóyá káwa náà bá get the kan tá lè dúró ọ̀ pé yẹ pé ọba lè gbé irú orthodox á wà ní ẹgbẹ́ kan ní section tẹ̀ so trado á wà lẹ́gbẹ́ kan náà so a lè máa á di pé á gbòòrò láwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé irú fibroid ní sìn ní ọ̀dọ̀ àwọn orthodox operation bẹ́ẹ̀ ni ní ọ̀dọ̀ tí wa èmi máa ń melt àwọn fáìlì gan wà níbà tí wọ́n lè fẹ́ hàn àwọn ìtí wọn ti melt àwọn fáìlì wà níbà tí wọ́n lè fẹ́ hàn tẹ̀tí melt ẹ̀ tó dẹ̀ máa yọ dànù àti cyst gbogbo ẹ̀. mẹ́tẹ̀ẹ̀ta tó dẹ̀ yọ dànù tó dẹ̀ máa yọ tó dẹ̀ máa yọ gbogbo ẹ̀ dẹ̀ máa yọ so bóyá wọn ní cyst náà máa yọ ọlọ́run ní èmi kọ́ o wálé àwọn náà ní fluid ìyẹn PID tiẹ̀ nìyẹn so o máa kí nǹkan máa yọ lójú ara bẹ́ẹ̀ yẹn náà. wọ́n pè yẹn ní candidiatis. Yes so ìyẹn náà. á yọ dànù. ìyẹn náà á ṣe gbogbo ó máa ṣe. bẹ́ẹ̀ tó bá yẹ pé àwọn kan wà tó yẹ pé wọn ò lówó operation ẹlòmíì gan wọn ìṣe operation fún ní ìdàgbére ọ̀hún pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn tó yẹ kí wọ́n lè jẹ́ káwa wà lọ́pẹ́ káyé àwọn náà wà lọ́pẹ́ ká máa rọra lọ́wọ́ kájọ máa rọra yín lọ́wọ́ bí àgbọn àti gbòòrò jù báyìí bí wọ́n ṣe ń ṣe ní India China. àwọn ìlú kan míì gan afẹ́ lè máa travel wà àwọn àgbá yìí tó máa pawó fún ìjọba torí pé a ní lọ́wọ́ ṣùgbọ́n ṣàkóhàn ìjọba sì ń rò pé bóyá bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ kọ́ àbí wọ́n dá ní àbí wọ́n dá ní ìjọba ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí náà gbogbo ayé ló máa gbọ́ pé ìrànlọ́wọ́ yín ó ṣe kókó pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àwọn òyìnbó ò lè ṣe tó jẹ́ pé eléyìí ló máa padà wá bá tá a dẹ̀ ṣe. ẹ wo orú low sperm count yẹn náà èmi ó lè jẹ́ bóyá ti máa ní kọ́ lọ ìmí ìdọ́ ẹ pé ti máa ní ìmí ìdọ́ ẹ pé irú ẹ máa ní kọ́ lọ mi lọ sí test wa ó lè jẹ́ active mo tiẹ̀ láwọn kankan bí bẹ́ẹ̀ pé active ní òní sluggish gbogbo ẹ̀ so dead pàápàá 100% ọ̀dà tó máa wo count ẹ̀ cells ni kò sẹ́nìtìn níbẹ̀ ẹ pé láàrin 3 months a padà ṣe 95 million. kábíyèsí ọlọ́run 95 million. mo ló ní 75 mo ló ní 40 náà bẹ́ẹ̀ pé ti máa lè ṣe tó máa tẹ̀ máa boost tó ti máa boost spam èmi ò tiẹ̀ ní 25 ó máa ń bẹ̀ láti 50 abẹ́ pé time tó ń ṣe yẹn máa ní kó lọ ṣàyẹ̀wò every month ó máa lọ sókè so at the end of the day ó máa ṣe kiri dáadáa so tíjọba á lè ràn wá lọ́wọ́ fún àwọn fún bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn kọ́ta dẹ̀ ń lò. ewé àti gbòyìn náà ni. ewé àti gbòyìn náà ni ẹlòmíì gan máa ní tomato test máa ní kó lọ ràn gbogbo test á lè pé nǹkan kò bàjẹ́ lára wọn meanwhile mo máa ń fẹ́ kọ́kọ́ ṣe yẹn náà kọ́ rí bára wọn ṣe wà tẹ́lẹ̀ after tá a bá ṣe tó bá rí pé kí ni yẹn wà òtún máa ní ẹ lè jọ fún tẹ̀sí ń ṣe kó má dàbí pé torí ẹlòmíì à ní yàgò ó ń ba kinní kan jẹ́ pa kidney ó lè fà even oògùn òyìnbó náà lè fà téèyàn bá abuse it too much of everything is bad. ẹ ṣe gan-an ẹni tí mo ti ń bá sọ̀rọ̀ láti bí 30 ìṣẹ́jú sẹ́yìn báyìí ni Olúwatóyìn Sherifatu Gbàdàmọ́sí wọ́n jẹ́ gbajúgbajà nínú jáwélégbò ṣoògùn wọ́n ń ta oríṣiríṣi wọ́n ń ṣe oríṣiríṣi wọ́n ń dábìrà ẹ̀rí pẹ̀lú ewé àtegbò ẹ ṣe gan o a máa rí yín bá o bẹ́ẹ̀ bá ṣe ń já wàá máa bá yín já o bẹ́ẹ̀ bá ṣe ń dì wàá máa bá yín dì o Olubikin á máa wà pẹ̀lú yín o ọ̀sán ìbíkin náà á máa wà pẹ̀lú yín o ẹ ṣé púpọ̀ ó dàbọ̀.